Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò, ibi tí a ti máa ń ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn fún alára wa, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. Lágbára Ọlọ́run bá mọ̀ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. So fún àǹfààní àwa tí àwa ń bá wa ká lọ, ẹ pé lọ́sẹ̀ tó kọjá tẹ̀síwájú lórí apá kẹrin ìwé yìí o. So tí a mọ̀ sí determinant, ibi tọ́jọ̀gbọ́n ti ń ṣàlàyé determinant. A ṣàlàyé fún wa ipe ọ̀jọ̀gbọ́n wọ́n mú determinant wá síwájú kí wọ́n tó máa sọ̀rọ̀ nípa matrices torí àwọn àǹfààní oríṣiríṣi eléyìí tó sodo sínú kíni o sínú determinant. Nínú àǹfààní rẹ̀ náà ni pé ó wúlò lọ́pọ̀lọpọ̀ ní algebra wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ rí. So nínú àǹfààní rẹ̀ òun náà ni pé kíni o a lè mọ̀ lò ní geometry bákan náà. A ti wá ṣàlàyé fún wa pé tá bá ní system of linear equation, a ṣàlàyé pé linear equation àti mọ̀túnmọ̀ linear equation tó bá ti jẹ́ pé yóò ṣe kíni o a bá ń wá tó bá ń fún wa ní tí ó yẹ pé a ń fún wa ní unknowns gẹ́gẹ́ bí àpèjúwe. A bá ní 3x plus 5 is equal to 0, àwọn pé linear equation lílé so ti wá báwọn. So ó sì wà ní unknowns kan. Ṣùgbọ́n a lè ní system of linear equation tó bá jẹ́ pé a ní ju unknowns kan lọ, tí equation náà bá dẹ̀ ṣe kíni o tó bá jù kan lọ, ẹ rí pé a sọ ọ̀nà púpọ̀ tá a lè gbà ṣe bóyá elimination method wa, substitution ni àti báńbáń láti method lè ta kọ́ láti fi determinant bákan náà. Àwa rí ipa lè lo determinant láti fi ṣe eléyìí náà. Tẹ́ bá gbàgbé àní tó wáyé pé a bá ní a wa a b c d, ẹ̀rí ń ta kọ yìí alóhùn láàmú pè ní kíni o determinant. So ti yé báwọn la máa ń pè ní determinant of a. Bọ́lá dẹ̀ ṣe mọ̀ sí òun náà ni pé a máa multiply element tó wà ní first diagonal alákọ̀ọ́kọ́ yìí minus eléyìí tó wà ní diagonal ẹlẹ́ẹ̀kejì. A dẹ̀ rí bákan náà pé tó bá jẹ́ pé mo fẹ́ lò láti wá system of linear equation mi tí value x àti y ọmọ jẹ́ ń bí báyìí. Ká pé mo ní equation kejì náà báyìí c1 c2 tó dẹ̀ jẹ́ pé mo lè gbé wọlé tó yẹ pé kí ni o 0 mọ wà lápá tún mi àní ká mọ̀ dára láàmú. So ajá sí pé a máa ní àwọn àjọṣe tó pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Kí dẹ̀ sì lájọṣe yẹn náà òun náà ni pé kí ni o x over delta x àbí minus y over delta y àbí is equal to 1 over delta naught. Mo bí agbálá yẹn yé. A dẹ̀ sọ fún wa pé delta x wa òun náà ni pé kí ni o ìyìn tó jẹ́ coefficient x ń bí báyìí ká máa jarọ́ rẹ̀ pẹ̀lú èyí tó jẹ́ constant ń bí báyìí. So ìyẹn mọ̀ jẹ́ kí ni o c1 c2 àbí b1 b2. Mo bá gbọ́ yé báyìí. So delta y bákan náà wẹ̀ òun náà ni pé kí ni o ìyìn tó jẹ́ coefficient y ń bí báyìí ẹ jarọ́ òun náà pẹ̀lú constant. Ajá sí pé yóò tún fún mi ní kí ni o c1 c2 màá máa ní kí ni o màá máa ní a1 a2 c1 c2. Ẹ wá di delta naught bákan náà wẹ̀ òun náà ni pé ká máa máa wọn coefficient yẹn láì máa mú constant term mọ́. So ẹ rí pé eléyìí nísìn ó ti rọrùn fún wa láti wá àwọn determinant wọn. So ti ọba kódà tó bá jẹ́ pé mẹ́ta náà ni a sọ pé bá ṣe mọ̀ ṣe nìyẹn. So ìjẹ́ tẹ́lẹ̀ ń bá yé wa ọ̀jọ̀gbọ́n ní ọ̀sẹ̀ tòní wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé ní tí a ń pè ní consistency of set of solution. Ìgbà wo la máa sọ pé àwọn equation kan wọ́n wà consistent. Ìgbà wo la máa sọ pé wọ́n ṣe kí ni o ìgbà wo ni wọ́n wà consistent. Ẹ rí pé mo ti mọ̀ ṣàlàyé fún wa pé tá a bá ní system of linear equation a lè ṣàdáyanrí àwọn solution tá a lè rí látara linear equation yẹn. System linear equation yẹn a lè pín sọ́nà mẹ́ta o tàbá gbàgbé rí pé mo sọ
níjó ní aláwọ̀kọ́ náà ni pé kí ni o mo la lè ní unique solution. So ti unique solution náà ni pé kí ni o kọ́kọ́rọ́ kan òun náà ló ṣe kí ni o òun náà ló ṣí. Mo la lè ní kí ni o infinitely many solution. Infinitely many solution. Mo dẹ̀ la lè ní kí ni o a lè ní no solution. A máa ṣàlàyé tí àyè bá gbà. Tẹ́ bá wọ agbami algebra dáadáa, a máa sọ pé èyí tó jẹ́ unique solution tó jẹ́ one solution yìí, a máa sọ pé wọ́n wà consistent. Màá tún mọ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nísàlẹ̀. So wọ́n wà consistent. Kódà a máa sọ pé wọ́n wà independent. Tẹ́ bá dé factor, a lè mọ̀ sọ pé factor wà linearly independent. So tàbí linearly dependent. So factor mọ̀ wà linearly independent. Tó wáyé pé mo bá ní kí ni o, mo bá ní linear combination mi gẹ́gẹ́ bí àpèjúwe A1 U1 plus A2 U2 plus dot 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 AN UN tó bá fún mi lódo. Tó wá jẹ́ pé gbogbo àwọn constant mi báyìí A1 ni o, A2 ni o, A3 ni o, dérí kí ni o, dérí AN tó bá yẹ pé àwọn náà fún mi lódo. A máa sọ pé kí ni o, linearly independent. A já sí pé òdo tí a lọ níyì tó jẹ́ pé ìròpọ̀ ìyẹn fún wa lódo yẹn o. Independent ni o, kì í pé kan ló depend lórí mìíràn, kì í pé kan láàrò mọ́ kan tó fi já ní zero yẹn. Òun náà ni pé kí ni o, gbogbo àwọn kíní òdo ni wọ́n jẹ́, gbẹ̀yìn láwọn àpè ní linearly independent. Ṣùgbọ́n tá a bá ní linearly dependent, ẹ̀wọ̀n náà ni pé a máa rí kan kékeré kan, at least ó kéré pé ìkànnà àwọn AZ tóun ní ṣe kí ni o, tóun ní jẹ́ zero. Tá a jẹ́ pé tó àbá ti rí kan tóun jẹ́ zero yẹn, ìkànnà àwọn A mìíràn ló sàkún lọ́wọ́ rẹ̀. A máa pè yẹn ní kí ni o, a máa pè yẹn ní linearly dependent, ibẹ̀ yẹn kọ́ là ń lọ. So tá a bá ní unique solution, ó lè máa wà consistent, ó dẹ̀ sì lè máa wà independent. Tá a bá ní infinitely many solution ẹ̀rí, òun náà máa wà consistent o. Màá ṣàlàyé tí consistent tó túmọ̀ sí o. Ṣùgbọ́n wọ́n máa wà dependent ni o. Mo bá gbọ́ àlàyé láti bí linearly independent yẹn. So consistent bákan náà, no solution bákan náà, òun náà ni pé kí ni o, òun ò ní máa wà inconsistent. So ti yé wa. So ṣùgbọ́n yóò tún mọ jẹ́ kí ni o, independent. Ẹ má gbàgbé mo ṣe ṣàlàyé òfin yẹn. Kódà ní tó tún lè jẹ́ ká mọ̀ yàtọ̀ dependent àti independent nínú àwọn ìyàtọ̀ mìíràn tó lè mọ mú wa mọ èyí tó jẹ́ kí ni o, èyí tó jẹ́ yàtọ̀ láàrin àwọn méjèèjì. Òun náà ni tá a máa ń sọ̀rọ̀ nípa rank linear algebra. Pé tá a bá ń sọ̀rọ̀ nípa rank, bóyá ẹ bá ní matrices gẹ́gẹ́ bí àpèjúwe, tí wọ́n bá ní kẹ́ wá ránkì rẹ̀, ṣàpé ránkì matrix náà ni pé kí ni o, iye row wo ló jẹ́ pé kí ni o, ó wà unique, tó jẹ́ pé a lè rí kan mìíràn yọ látara rẹ̀ mọ́. So ti yé máa tó dẹ̀ sì jẹ́ pé column bákan náà. Ẹ wá àpèjúwe nísìn, kápẹ́ bá ní matrix 1 2 3 3 6 9. So ti yé mi báwọn. Ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí sóró alákọ̀ọ́kọ́ yìí, bẹ́ẹ̀ ni 1 2 3 ni. Ṣùgbọ́n tẹ bá wo ẹlẹ́ẹ̀kejì náà 3 6 9, eléyìí kàn ṣe kí ni o, ń sin alákọ̀ọ́kọ́ jẹ́ ni, torí tí n bá gbé 3 jáde níbí báyìí, sẹ́yìn pé màá túmọ̀ ní matrix òkè yẹn, ajá sí pé kéèso òun gan o, kéèso original. Látara alákọ̀ọ́kọ́ náà ló ti tanná wò. Ajá sí pé iye unique row tá a máa rí níbí báyìí 1 ni o. Màá sọ pé ránkì eléyìí ó jẹ́ 1 row rẹ̀, ránkì row rẹ̀ ó jẹ́ 1. So ti yé báwọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni column. Pé tí máa wí eléyìí náà nísìn 1 3, bẹ́ẹ̀ ni. Kódà nínú column kejì náà mo tún lè sọ pé 2 1 3. So ti yé báwọn. Ó ti yé. Tẹ́ bá tún ṣàkíyèsí eléyìí náà, mo tún lè gbé 3 jáde, yóò jẹ́ 1 3. Ajá sí pé column kan náà la ní tó jẹ́ unique ńbẹ̀. Àwọn yòókù wọ́n bá sọ wọn látara ta lákọ̀ọ́kọ́. Mo bá gbálàyé báwọn. So ajá sí pé ránkì mi bí báyìí, ránkì mi 1 ni ó mọ̀ jẹ́ o. Mo bẹ gbọ́ yé. So tí máa ní irú nǹkan báyìí náà ńkọ́ 1 2 3 0 2 2 1 4 5. Ọ̀yà ká lè sọ tí ránkì eléyìí ó jẹ́. Ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí, a ní row alákọ̀ọ́kọ́ yìí o. A dẹ̀ sì lè rí ẹlẹ́ẹ̀kejì gan nínú ta lákọ̀ọ́kọ́. Ajá sí pé a ti ní kí ni o, a ti ní row méjì tó yẹ pé wọ́n dára wọn yọ ni, kì í ṣe pé kan gbaṣọ lára ẹlẹ́ẹ̀kejì.
mo bẹ ẹgbọ́ yé báwọn ṣùgbọ́n tẹ́ bá kíyèsí 1 4 5 so ti yé báwọn rí pé tí ń bá ro àwọn méjèèjì òkè yìí papọ̀ dáadáa nǹkan méjèèjì kí ni ó mọ fún mi yóò mọ fún mi lẹ́lẹ́kẹta ajá sí pé ẹlẹ́kẹta kò hulẹ̀ hù fúnra lára rẹ̀ ọgbára lé àwọn méjèèjì ti bẹ̀yẹn ni so ti yé báwọn ajá sí pé ránkì yìí 2 ni o rí pé tẹ́ bá ṣàkíyèsí kólọ́mù rẹ̀ bákan náà rí pé 2 náà lágẹ̀t àní 102 eléyìí dá wà ní ọ̀yà 224 ńkọ́ 224 náà dá wà fúnra rẹ̀ ni ṣùgbọ́n tẹ́ bá ṣàkíyèsí rí pé ro kólọ́mù méjì aláwọ̀kọ́ ló ń fún alẹ́lẹ́kẹta so ti yé báwọn ajá sí pé kí ni o a máa ní pípé kí ni ránkì bíbá yìí náà ránkì jẹ́ méjì náà ni o níbo mo ti yá lọ kí ló dé tá a fi máa ń wá ránkì yẹn máa ń sọ̀pọ̀lọpọ̀ fún wa nípa matrix kódà ẹ máa ń jẹ́ ọmọ bóyá pé kí ni o bóyá equation kan tá a fẹ́ solve system of linear equation kan tá a fẹ́ solve so ti yé báwọn bóyá kí ni o iye nọ́mbà variable rẹ̀ yóò mọ̀ fún wa ní unique solution àjẹsí pé mọ̀ ní unique solution tó wáyé pé ránkì tẹ́ nìyẹn ó bá ń dọ́gba pẹ̀lú iye unknowns tí wọ́n fún wa yóò mọ̀ fún wa ní unique solution báyìí mo bẹ gbọ́ àlàyé bí ní ṣe kọ́ ní 2x plus 3y is equal to 7 so ti kọ́ á ní 3x plus 3x plus 3y is equal to 9 pé tẹ́ bá tún lè kọ́ mo lè ní 2 3 3 3 7 9 pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ tá ó lè sọ ìtí ránkì eléyìí ó jẹun so ti tá ó lè sọ ìtí ránkì eléyìí ó jẹ pé tẹ́ bá wò ró yìí a ní 2 3 7 kápò dá wà fúnra lára rẹ̀ eléyìí kọ́ a ní kí ni o 3 3 9 sápẹrẹ tí mo mú wá òun só lè yọ só lè a lè rí ṣe pé a lè ṣe kí ni o mo lè mọ sọ pé apple tí mo fẹ́ ní rí pé wọ́n ní iye apple méjì pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ mẹ́ta ẹ má bínú apple méjì pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ mẹ́ta òun ló fún wa ní kí ni o iye rẹ̀ jẹ́ náírà méje apple mẹ́ta bákan náà àti kí ni o àti ọ̀gẹ̀dẹ̀ mẹ́ta náà ó ń fún wa ní náírà mẹ́sàn-án so ti ṣe pé mo lè ronú rẹ̀ pé kí ni o extra apple tó wà yẹn a lè sọ pé òun jẹ́ bíi ká pé 2 extra apple tó wà níbi kan ká pé òun jẹ́ $2 so ti banana yẹn òun mọ̀ jẹ́ pé $1 ni wọ́n ń tọyọ kọ̀ọ̀kan so ti ṣe pé tó wáyé pé wọ́n ń ta banana ní $1 so ilé yẹn mọ̀ jẹ́ 3 so ti yé bá 2 tí mo sọ délé ṣe pé lè nísìn mo lè sọ pé x mi bí báyìí kọ́ mọ̀ jẹ́ 2 kí y mi mọ̀ jẹ́ 1 tó mọ̀ pé lè mọ̀ jẹ́ 2 times 2 yóò jẹ́ 4 ilé yóò jẹ́ 3 times 1 yóò jẹ́ 3 tẹ́ bá padà ró papọ̀ yóò fún mi ní 7 mo bẹ gbọ́ yé báyẹn so tẹ́ bá tún eléyìí náà yẹ fínífíní ẹ rí pé tí máa fi 2 sí báyìí náà yóò jẹ́ 6 plus 3 times 3 9 so ti yé 3 times 2 6 àbí 6 plus 3 times 1 ẹ má bínú so 6 plus 3 òun náà ṣe kí ni ó fún mi ní 9 ẹ pé mo ní kí ni mo ní unknowns méjì náà ajá sí pé ránkì rẹ̀ 2 náà ni ẹ jẹ́ ká lọ síbi tí ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé ọ̀jọ̀gbọ́n ní kápá wá nírú nǹkan báyìí o ṣe pé kódà kẹfẹ́ ronú rẹ̀ pẹ̀lú ohun tí mo ṣàlàyé ní ìsìn a ní 3x minus y minus 4 is equal to 0 kápá pé ní equation 1 mo ní 2x plus 3y minus 8 is equal to 0 tẹ́lẹ̀ jẹ́ equation 2 mo dẹ̀ ní x minus 2y plus 3 is equal to 0 nínú tẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ mọ ọmọ tí ó tiẹ̀ kọ́kọ́ mọ sọ fún yín pé nǹkan kan ò ní jẹ́ unique solution náà ni pé kí ni o tó bá jẹ́ pé iye variable tí mo ní tó ti ń bá wọn tó bá ń lọ ju iye system tí mo ní lọ iye equation tó wà ń bẹ̀ lọ a máa ní unique solution nínú tó lè tiẹ̀ kọ́kọ́ jẹ́ pàkà lè mọ rí unique solution náà pé tí bá ní kí ni o tí bá ní unknowns méjì àjá sí pé máa ní kí ni o máa ní equation méjì náà bá ní unknowns mẹ́ta máa ní equation mẹ́ta bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí ń tọ́jọ̀ mọ́ fún wa bí báyìí unknowns méjì la ní o x àti y ṣùgbọ́n equation á pé kí ni o equation á pé mẹ́ta
ó lè wà consistent o ṣùgbọ́n kò ní mọ fún wa ní kíni o kò ní mọ fún wa ní unique solution torí kọ́kọ́rọ́ tí ó sì yóò jù kan lọ ó yẹ jẹ́ ká ṣègbìyànjú rẹ̀ ká pẹ́ ṣeéṣe ẹ pé tá a bá fẹ́ sọ́ọ̀fù eléyìí nísìn ẹ rí i pé nínú ọ̀nà tí mo lè ṣe mo lè fẹ́ 1 àti 2 papọ̀ mo dẹ̀ sì lè fẹ́ dàdàngọ́mì náà papọ̀ ẹ rí i pé tí n bá ṣe bẹ́ẹ̀ mo bẹ́ yé mi bá so ẹ rí i pé tí n bá ṣe bẹ́ẹ̀ ká pé mo wá equation eléyìí mo ní 3x ẹjẹ́ àkọ́ṣe aláwọ̀kọ́ yẹn 3x minus y minus 4 is equal to 0 2x plus 3y minus 8 is equal to 0 ọ̀yà ṣe pé delta x mi yóò mọ̀ jẹ́ kí n replace eléyìí minus 4 minus 8 minus 1 3 kí ni yóò mọ̀ fún mi minus 12 minus 8 ìyẹn mọ̀ jẹ́ kí ni o minus 20 delta y mi bákan náà wẹ̀ òun náà ni pé kí n mọ̀ fi constant term yẹn kí n mọ̀ fi jàrọ̀ eléyìí màmá ní kí ni o minus 24 plus 8 kí ni minus 24 plus 8 yóò mọ̀ jẹ́ minus 16 mo bá gbọ́ yí bá wọn then delta not mi yóò mọ̀ jẹ́ kí ni àwọn constant term 3 minus 1 2 3 kí ni ọmọ fún wa 9 àbí ọ̀yà plus 2 yóò mọ̀ jẹ́ 11 ajá sí pé x mi nìsín yóò jẹ́ delta ṣe pé equation tó sọ wọ́n papọ̀ ni x over delta x minus y delta y is equal to what 1 over delta not so ti ẹgbẹ́ tí n bá marry àwọn dàdàngọ́mì yìí papọ̀ màá máa sọ pé kí ni o s delta not is equal to delta s yóò mọ túmọ̀ sí pé x mi jẹ́ delta s over delta not kí dẹ̀ ni delta x mi ẹgbẹ́ mo ní minus 20 divided by kí ni delta not mi o so 11 so y bákan náà wẹ̀ òun mọ̀ jẹ́ kí ni o minus delta y over delta not kí dẹ̀ ni delta y mi minus 16 minus 16 yóò sọ yìí di positive divided by delta not which is equal to 11 ọ̀yà ẹ rí i pé méjèèjì nìkan la ṣe ló fún wa nílé yẹn ó yẹ já mú kejì náà rí i pé nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó fún wa ọ̀yà ẹ pé mo ní 2s plus 3y kódà ṣe é pé mo ti má rí 1 àti 2 papọ̀ mo tún lè má rí 1 àti 3 papọ̀ nǹkan kan náà ni màá ní so tí mo tún lè wá mo lè rí àwọn nọ́mbà mi látara tiwọn náà ní tí mo sọ nìyẹn so 2s plus 3y minus 8 s minus 2y plus 3 is equal to 0 is equal to 0 just pé delta x mi kí ni ọmọ jẹ́ 2 1 no màá máa jàrọ̀ rẹ̀ minus 8 3 3 minus 2 mọ̀ jàrọ̀ táàmù àwọn s yẹn pẹ̀lú constant yóò mọ̀ jẹ́ kí ni o 16 minus 9 kí dẹ̀ ni 16 minus 9 ẹ pé 7 ni o ẹ pé 7 ni o delta y bákan náà wẹ̀ òun náà ni pé kí n máa fi 2 1 àbí kí n dẹ̀ mọ́ fi constant term jàrọ̀ àwọn eléyìí yóò jẹ́ minus 8 3 ó náà jẹ́ 6 plus 8 ó jẹ́ 14 àbí bákan náà wẹ̀ delta not mi òun ó jẹ́ constant term 2 3 1 minus 2 yóò máa jẹ́ kí ni o minus 4 minus 3 tí n sì minus 7 ajá sí pé x mi o yóò jẹ́ kí ni o delta s over delta not kí ni delta x wa 7 divided by minus 7 which is equal to minus 1 ẹ rí pé kò papọ̀ kí ni y mi náà mọ̀ jẹ́ minus delta y over delta not kí dẹ̀ ni delta y mi yóò mọ̀ jẹ́ minus 14 over 7 ó jẹ́ minus 2 ẹ rí pé a solve equation kan náà ṣùgbọ́n gbà tá a fi méjèèjì fẹ́ra wọn ẹ wo tá a get fún x o lápá kejì náà ẹ wo tá a get fún x àti y ẹ rí pé níbí báyìí a ní x wa kọ́mọ jẹ́ minus 20 over 11 kí y mi àlóhun jẹ́ 16 over 11 so tí yé bá wọn bákan náà wẹ̀ ẹ́ sí lápá kejì ó fún wa ní minus 1 y náà ṣe kí ni o ó fún mi ní kí ni o minus 2 ẹ rí pé wọn ò papọ̀ wọn wà consistent so tí yé bá wọn wà consistent tó bá ti jẹ́ pé kọ́kọ́rọ́ tọ́pọ̀ ó lè mọ sí àwọn kí ni o equation yẹn a máa sọ pé wọn wà consistent ọ̀yà ẹja wa dán o torí nìsín ọ̀jọ̀gbọ́n fẹ́ mófin kan wá o torí a máa sọ pé equation kan ó ṣe kí ni o ó wà consistent táyì pé tí máa find the determinant rẹ̀ yóò mọ̀ fún mi lódò so ti sàmọ̀ díbò ṣe jẹ́ bẹ́ẹ̀ òun náà ni o kápẹ́ bá ní a1x plus b1y plus d1 is equal to 0 àbí mo dẹ̀ ní a2x
plus b2y plus d2 is equal to 0. a3s plus b2y plus b3y plus d3 is equal to 0. Kódà ká tó ṣe pẹ̀lú àlàyé tí mo ṣe. Ṣé a lè rí unique solution bí báyìí? A lè rí unique solution. Sàmọ̀dí torí pé kí ni unknowns méjì la ní s àti y ṣùgbọ́n a ní equation mẹ́ta. Ọ̀yà ẹ rò pé ọ̀nà tí mo ní a lè gbà láti fi mọ ṣé òun náà ni pé kí ni o mo lè marry eléyìí papọ̀. Mo lè marry eléyìí papọ̀ kí n mọ tí s àti y ó jẹ́ ń bẹ̀. Mo dẹ̀ sì lè marry a àti c náà papọ̀. Ọ̀yà ká gbé wọn solve b àti bá mú equation 2 àti 3 ká gba pé lè ní equation 2 equation 3 gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n náà ṣe ṣe. Ẹ pé equation 2 àti 3 ó ní pé mo ní a2s plus b2y plus d2 is equal to 0. a3s plus b3y plus d3 is equal to 0. Ọ̀yà ṣe àpé x mi kí ni ó máa jẹ́ o? X mi ó máa jẹ́ kí ni o? Àbí tá a bá ti fẹ́ dára láàmú ẹja kọ́kọ́ find the delta x wa. Ṣe àpé delta x wa òun náà ni pé kí n mọ fi àwọn constant term jàrọ coefficient ti x mi báyìí d2 d3 b2 b3 kí ni ó máa fún wa? b3 d2 minus b2 d3. Mo bá gbálà èèyàn yìí tàbí tí n bá tiẹ̀ fẹ́ dára mi láàmú ẹ jẹ́ n fílẹ̀ báyìí. Ọ̀yà delta y bákan náà ẹ̀wẹ̀ ẹ rí i pé delta y náà fún mi ní kí ni o? Máa máa jàrọ y pẹ̀lú constant term ilé ọjà a2 a3 àbí d2 d3 mo dẹ̀ lè wá delta náà tì mí bákan náà òun náà mo jẹ́ kí ni o? a2 b2 a3 b3 mo bá gbọ́ yí báyìí. Ọ̀yà ẹ rí i pé àtúnṣe kí ni o? Àti fi fẹ́ra wọn àti fi b àti equation 2 àti equation 3 àti fi fẹ́ra wọn. Ẹ pé tá a bá ṣe síwájú sí ní ìsìn ṣe pé x mi yóò mọ jẹ́ delta s over delta naught. Kí dẹ̀ ni delta x mi? Ṣe pé delta x mi ní ìsìn kí la ló jẹ́ o? d2 b2 d3 b3 then divided by kí ni delta naught jẹ́ a2 b2 a3 b3. Mo bá gbọ́ yí báyìí. Y bákan náà ẹ̀wẹ̀ ṣe pé y mi náà yóò mọ jẹ́ kí ni o? Yóò mọ jẹ́ minus delta y over delta naught. Ẹ̀yà kọ́ báyìí. Minus delta y over delta naught. Delta naught mi ni a2 b2 a3 b3. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí delta y kí ni o? a2 a3 àbí d2 d3. Mo bá gbọ́ yí báyìí. So ajá sí pé tí result yẹn tó bá yẹ kó satisfy equation a ṣe pé tó bá yẹ kó satisfy equation a nísìn máa sọ pé ó jẹ́ kí ni o? Ṣe pé equation a mi nìkan pé mo substitute díẹ̀ sí ní equation a mo ní a1x àbí ṣe pé n tí ó mọ̀ mo satisfy rẹ̀ náà ni pé tó bá ti lè satisfy rẹ̀ ajá sí pé wá consistent nìyẹn. Mo bóyá wa báwọn òun náà ni pé mo lọ wá x àti y ní equation 2 àti 3 mo á jù sí equation 1 ajá sí pé tó bá yẹ pé ó satisfy náà ni pé tẹ́ bá gbé sí tẹ́ wá ń get òdo lápá sí tàbí apá tó ń jẹ́ apá òsì yín so ti báwọn ó wá consistent báwọn. So máa ní a1x àbí then plus b1y plus d1 is equal to 0. Ẹ dẹ̀ sì mọ́ gbàgbé ipe níbo láti ṣe kí ni? Níbo láti wá eléyìí tẹ́lẹ̀? A wá àwọn x àti y wa a wá wọn láti equation 2 àti equation 3. Ìtumọ̀ náà ni pé tó bá jẹ́ pé n bá wá lọ ṣe é ní ìsìn tí n tó jẹ́ arákùnrin yìí tó bá lọ ṣe kí ni o? Tí bá sọ x àti y tí mo yọ látara equation 2 àti equation 3 tí bá sọ sí equation 1 ṣe pé equation 1 lélẹ́yìí tó bá lọ fún mi lódò yìí ajá sí pé ó wà consistent nìyẹn. Ọ̀yà ẹ pé tá a bá sọ sí ní ìsìn ajá sí pé lè wọ́n jẹ́ kí ni o? a1 a1 kí dẹ̀ sì ní x mi tẹ́ bá gbàgbé ṣe pé x wá mi báyìí a ní delta s over delta naught then plus b1 kí ni y mi o? Ajá sí pé yóò mọ̀ sọ yìí di minus ẹ̀ pé minus delta y over delta naught then plus so then plus d1 is equal to 0. Ọ̀yà ẹ rí i pé tí bá multiply through ká gbé mo ní multiply through
by determinant eléyìí yóò gé kóńkálukú sinmi àbí minus b1 delta y plus d1 delta naught is equal to 0. Mo bó yí wa báwọn ẹ rí pé tá a bá ṣe nísìn kí ni delta x mi o ṣe pé delta x mi òun náà ni d2 d3 b2 b3 d2 b2 d3 b3 ọ̀jọ̀gbọ́n fẹ́ fa nǹkan kan yọ ni o ọ̀yà kí ni delta y bákan náà a2 d2 a2 d2 a3 d3 so tí wọn then plus d1 kí ni delta naught ẹgbẹ́ òun náà ni kí ni o a2 b2 a3 b3 mo bá gbálà yẹn yìí bẹ́ẹ̀ ni is equal to what is equal to 0. Tẹ bá ṣàkíyèsí eléyìí kílẹ̀ lè rántí nínú ta ti ṣe o ẹ rí i pé eléyìí ó ń dọ́gba pẹ̀lú kíni o a1 b1 d1 so tí wọn a2 b2 d2 a3 b3 d3 so tí wọn ẹ rí i pé ó ń dọ́gba pẹ̀lú kíni o determinant 3/3 ṣe pé tí n bá tú determinant 3/3 yìí lẹ̀ táì pé ro aláwọ̀kọ́ mo fẹ́ fi expand ẹ̀ ṣe pé cofactor mi ni plus minus plus ilé ọmọ jẹ́ a1 màá máa clear row màá máa clear column yóò mọ jẹ́ kíni o b2 d2 b3 d3 ṣe pé kankan náà ni so tí wọn ọ̀yà then minus b1 tí n bá clear row eléyìí àti column eléyìí row column yóò jẹ́ a2 d2 a3 d3 then plus d1 tí bá clear row àti column yẹn náà máa ní kíni o a2 b2 a3 b3 ẹgbẹ́ tẹ bá ṣàkíyèsí ẹgbẹ́ kankan náà ló fún ẹjá tún alákọ̀ọ́kọ́ ìṣirò àti column yóò kún b2 d2 b3 d3 so b3 d3 bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ṣe kíni o ẹ̀gbọ́n dọ́gba d lè yìí o ẹ má bínú d2 b2 so d2 b2 yeah bẹ́ẹ̀ ni ẹgbàá tí mo tẹ́lẹ̀ pé a lè ṣe kíni a lè ṣiṣẹ́ ẹgbẹ́ tẹ bá yí ipò padà nǹkan kan náà ni ó fún wa mo bá gbọ́ yí báyìí so ẹ rí i pé nǹkan kan náà ló fún wa àjẹsí pé tọ́jú ọ̀gbọ́n sọ nísìnyí ni pé a máa sọ pé nǹkan kan wá equation kan wá consistent system lílá equation kan wá consistent tó bá jẹ́ pé n bá lọ wá delta naught mi tí ń ṣe determinant wọn yẹn pé tí n bá mú kíni o tí n bá mú kì í ṣe delta naught o tí n bá wá determinant wọn constant lásán tí ó mú n tí kíní jẹ́ n tí àwọn variable yẹn jẹ́ constant term àti àwọn constant variable x àti y mi tí wọ́n á find the determinant yẹn yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 0 ọ̀yà ẹ̀yà wo àpẹẹrẹ aláwọ̀kọ́ tọ́jú ọgbọ́n mú wáyé o wọ́n ní test for consistency wọ́n ní 2x plus y minus 5 is equal to 0 so x plus 4y plus 1 is equal to 0 mo dẹ̀ ní kíni o 3x minus y minus 10 is equal to 0 ṣe pé tí mo mọ̀ tẹ́lẹ̀ pé tí n bá fẹ́ mọ̀ pọ̀ wá consistent òun náà ni pé máa ṣe kíni o mo lè solve equation 2 àti 3 yìí in tí x àti y bá jẹ́ mbẹ̀ tí n bá sọ sínú dàdàngọ́mì tó wà ń lọ fún mi ní òdo ajá sí pé wá consistent ni ẹ̀ ṣùgbọ́n a ṣe ní òkè ìgbé tàwa fẹ́ dára láàmú mọ́ òun náà ni pé kíni o ká wá determinant pẹ̀lú àwọn constant term èyí tó wá lọ fún wa lódo àbùkátà láti dára láàmú wọn ajá sí pé yóò mọ̀ fún wa ní kíni o yóò mọ̀ fún wa ní consistency so tí wọn sọ ilé ọmọ ajẹ kíni ẹ̀ mú constant term yẹn 2 1 minus 5 1 4 1 àbí 3 minus 1 minus 10 ọ̀yà ẹ lè lo àwọn ẹni tó bá wù yín ká ẹ lò ẹ sì lè lo love serious náà ṣe àgbéká gbá fẹ́ lo love serious pẹ̀lú àlàyé tá a ṣe lọ́sẹ̀ tó lọ mo ní 2 mi báyìí mo lá máa copy first 2 column 2 1 1 4 3 minus 1 ilé ajẹ plus 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 minus 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 tí n bá multiply àwọn dàdàngọ́mì yìí báyìí yóò mọ̀ fún mi ní kíni o minus 80 àbí 1 times 1 times 3 plus 3 minus 5 times 1 minus 5 yóò mọ̀ jẹ́ plus 5 àbí minus times minus plus 5 times 4 5 times 4 20 plus 3 60 àbí minus times minus yóò jẹ́ plus 2 òun náà ni mo mú eléyìí náà mo mú eléyìí náà 1 times 1 times so eléyìí ọmọ jẹ́ plus 10 ẹgbẹ́ tẹ bá ṣàkíyèsí rẹ̀ 70 10 eléyìí jẹ́ 60 plus 10 70
70 plus 8 78 80 minus 80 ẹ gbọ́ fún wa lódo tẹ́ bá dẹ̀ fẹ́ lo law of serious ẹ lè lo determinant tẹ́ ń bá ń lò náà so tí ẹ gbọ́ fún wa ló serious ajá sí pé a máa sọ pé kí ni hence given equation are consistent. The equations are consistent. Mo bá ti mọ bàtà máa sọ pé equation kan wà consistent báyẹn so tí òun náà ni pé tó bá wà consistent yẹn náà ni pé kò ní mọ fún wa ní no solution ajá sí pé mo lè ṣe kí ni o mo lè mọ ní unique solution tàbí mo lè mọ ní kí ni o mo lè mọ ní infinitely many solution inú tẹ́lẹ̀ fi lè mọ̀ pé unique solution náà ni pé x yẹn mọ̀ jẹ́ nǹkan kan so tí mà y náà mọ̀ sí kí ni o y mọ̀ jẹ́ nǹkan kan but no solution ni pé tẹ́ bá nírú nǹkan báyìí bó o decide pé 2 àti 5 ò lè dọ́gba so tí mà but ẹ mọ̀ ní many solution ká pé mo ní 0 is equal to 0 tẹ́ bá ń ṣe ẹni 0 is equal to 0 àbí 5 is equal to 5 nígbà tẹ́ bá substitute wọn ẹ pé nínú tá a ṣe lẹ́ẹ̀kan a rí i pé 0 jẹ́ kí ni a rí i pé 0 jẹ́ 0 ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn ẹ wò léyìí o ọ̀jọ̀gbọ́n wọ́n ní ká ṣe kí ni o ká wá tí kí ọmọ jẹ́ find the value of k find the value of k for which the following equations are consistent. Ẹ má gbàgbé ìgbà ọlá máa sọ pé nǹkan wá consistent tó wáyé pé ń bá wá determinant àwọn constant term yẹn tó wà fún mi ní kíni tó wà fún mi lódò ẹ wo equation tó wọ́n fún wa 3x plus y plus 2 is equal to 0 àbí mo ní 4s plus 2y minus k is equal to 0 2s minus y plus 3k is equal to 0 so tí bá so 2y minus k lè yí o òun náà ní pé kíni tó bá yẹ pé 3 àwọn constant term yẹn 4 2 1 2 minus 1 2 minus k lẹ́ẹ̀mú bíbá yìí kì í pẹ́ kàn mú minus 1 torí constant term lélẹ̀ jẹ́ 3k tí n bá lọ wà tó wà fún mi lódò ajá sí pé kíni o ajá sí pé wà consistent ni ẹ lè lo n tó bá wù ẹ lè lo law of serious fún ẹ dẹ̀ sì lè lo n tẹ́ mọ́ ń lo bẹ́ẹ̀ ṣé ká tún lo law of serious tẹ́ bá fẹ́ lo law of serious ẹ kọ́kọ́ copy kólọ́mù méjì alákọ̀ọ́kọ́ minus k 3k àbí ilé ọjọ́ 3 1 4 2 2 minus 1 àwọn tó wà ní f plus 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 minus 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 àwọn tó wà ní diagonal yẹn máa multiply wọn ilé ọjọ́ kí ni o 6 times 3k 18k àbí 1 times minus k times 2 yóò jẹ́ minus 2k ẹ jẹ́ n kọ dáadáa 18k minus 2k 2 times 4 times minus 1 minus 8 so tí ẹ bá minus 8 2 times 2 times 2 àbí minus times minus k 3k yóò máa jẹ́ minus 3k mo bóyá mi máa ẹlẹ́ẹ̀kẹta bá kan náà wẹ̀ yóò máa fún mi ní kíni o minus 12k is equal to 0 so tí ẹgbẹ́ tí máa collect like times ilé ọmọ jẹ́ 16k 13k k minus 16 is equal to 0 ajá sí pé ọmọ jẹ́ 16 so òun náà ni pé kí k mi in tí ó mọ sọ nǹkan yẹn di kíni o in tí ó mọ sọ nǹkan yẹn di 0 òun náà ni pé tí k mi báyìí tí ó mọ sọ equation yẹn di inconsistent òun náà ni tí k mi tó bá ṣe kíni o tó bá jẹ́ inconsistent tí k mi tó bá jẹ́ 16 ìjẹ́ tí lẹ́yìn bá yé wa torí àkókò kíni wa zoom wa ó ti fẹ́ tán so ní frame 59 ọ̀jọ̀gbọ́n á fẹ́ mọ sọ̀rọ̀ on properties of determinant kí la ń pè ní properties of determinant ẹ rí i pé kí ni o nígbà mìíràn ká máa expand the determinant ó lè nira fa gẹ́gẹ́ bí àpèjúwe ká gbọ́n fún wa nínú nǹkan báyìí 4 2 7 4 2 9 3 6 9 3 7 1 ẹ rí i pé ó le ṣùgbọ́n àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tá a lè lò pẹ̀lú pá máa lo kí ni o àwọn òfin determinant ó wà tá a lè mọ lo so tó yẹ pa àfi kí ni ṣe kí ni o àfi ní dára láàmú aláàkọ́ ń bẹ́ ọ náà là ń pè ní kí ni o triangular property kí ni triangular property ń sọ òun náà ni pé tẹ́ bá ní determinant kan báyìí DE0 GHI ẹ pé a máa ń pè nǹkan kan ní diagonal sẹ́ni matrix tó wà ní diagonal ni tó bá jẹ́ pé ẹ bá wo ohun tó wà lókè diagonal yẹn
àbáwọn element tó wà nísàlẹ̀ diagonal yẹn tí gbogbo wọn bá jòdo ẹ mọ́ dára yín láàmú jàre determinant yóò mọ jẹ́ kí ni o product àwọn element tó wà ní diagonal yẹn mo bó ti ń bá ajá sí pé tẹ́lẹ̀ bá jẹ́ a báyìí so determinant yẹn mi báyìí níbo ti jẹ́ pé mo lọ ní àwọn kí ni o mo lọ ní àwọn element tó wà lókè diagonal mi yẹn òdo ní gbogbo wọn so ti bá ajá sí pé njẹ́ ọmọ jẹ́ náà ní kí ni a times e times i kódà bákan náà wẹ̀ kápẹ́ nírú nǹkan báyìí a b c d e f g h i ṣùgbọ́n ibi gbogbo àwọn méjèèjì gbogbo àwọn ilé báyìí àwọn lọ́wọ́ jẹ́ 0 ẹ mọ́ dára yín láàmú fa ṣe ń pé diagonal ni o ẹgbẹ́ tẹ́ bá wò sàlẹ̀ diagonal yẹn gbogbo àwọn tó tún wà ní ìsàlẹ̀ rẹ̀ kí ni ẹ̀ so ti òdo ni gbogbo ẹ mọ́ dára yín láàmú so determinant ilé náà mọ̀ jẹ́ kí ni o a times e times i sì ń jẹ́ a e i ilé là ń pè ní kí ni o diagonal triangular property àwa ní kí ni o àwa ní invariance property náà invariance property ẹ̀rọ zoom yẹn yóò paná lọ láìpẹ́ yìí torí ológójì ìṣẹ́jú òun náà là ń ṣe kí ni o òun náà là ń lò a ní invariance property ẹ̀rí invariance property òun náà ní pé kí ni o tí n bá ń ro nọ́mbà tàbí in tó jẹ́ kí ni o ìlọ́po row kan àbí kólọ́mù kan pẹ̀lú row àbí kólọ́mù mìíràn kò ní túrùn kankan lára rẹ̀ ẹ wá gbójúwe nísìn pápẹ́ bá ní èmi nísìn ó jẹ́ a b c d e f g h i mo bẹ gbọ́ yé báyìí so kápẹ́ wọn à ń lo kí ni ẹ mọ̀ pé n ta ní lélẹ́yìí o e f h i mo wá ń ro ìlọ́po àwọn kólọ́mù ìmíràn bá kólọ́mù ẹlẹ́ẹ̀kẹta yìí so kápẹ́ nísìn wọn à ní kc kf pé ìlọ́po àwọn eléyìí ni mò ń ṣe then ki ẹ rí i pé ìlọ́po kólọ́mù yìí òun ni mò ń rò mọ́ eléyìí tọ́wá ẹgbẹ́ máa ń ṣe báyìí túmọ̀ ìlọ́po ẹni pé kéèyàn lè jẹ́ 1 bá ní mo ní 2 column 3 pé kéèyàn mọ multiply rẹ̀ kéèyàn mọ rò papọ̀ mọ́ a ń bì báyìí so ti yé bá kódà ó lè jẹ́ 1 ó lè jẹ́ 2 kéèyàn lè jẹ́ nǹkan kan tí máa ń rò papọ̀ báyẹn yóò tún mọ fún mi ní nǹkan kan náà eléyìí là ń pè ní kíni o invariance property àtúnwá ní scalar multiple náà ní pé kíni o kápẹ́ ń bá ní determinant mi tó jẹ́ 2 3 5 4 mo ní 5 determinants of a ẹ má dára nílà mú fa òun náà ni pé mo lè mọ fún àwọn determinant yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan kò sì ní túrùn kankan lára rẹ̀ yóò máa jẹ́ kí ni o 10 so ti yé bá 15 20 25 20 mo bẹ̀ gbá láyé yẹn yé mo là ń pè ní kí ni o invariance property nínú òfin mìíràn tí mo tún fẹ́ ká kọ́ òun náà ni transport of determinant òun náà ni pé tẹ́ ẹ bá wá determinant ẹ káàbọ̀ padà níbi tí a dé kí ẹ̀rọ náà tó paná lọ so òun náà ni ibi tá a ti ń ṣàlàyé àwọn òfin tó rọ̀ mọ́ determinant ẹgbà tí kọ́ òfin triangular mo sọ fún wa pé tó wáyé pé bá ní kíni o tẹ́ bá ní determinant kan tó wá jẹ́ pé element tó wà lókè àwọn diagonal yẹn tàbí nísàlẹ̀ rẹ̀ tó gbogbo wọn bá jòdo ẹ mọ́ dára nílà mú fa determinant rẹ̀ mọ́ jẹ́ kí ni o product element tó wà ní diagonal yẹn mo bẹ̀ gbọ́ àlàyé yẹn yé ẹ̀rí pé tẹ́ bá ṣàkíyèsí nísìn a ní kí ni o diagonal ni gbogbo àwọn tó wà ní òkè diagonal 0 0 0 ní gbogbo wọn so ti bá so determinant rẹ̀ yóò mọ̀ fún yín ní a times e times i kódà àlàyé rẹ̀ náà ń pé kágbé bá nírú nǹkan báyìí kágbé mo nírú determinant báyìí 5 3 7 mo á ní 0 0 0 1 2 so ti bá 1 2 4 kí n mọ̀ dára mi láàmú ìtẹ́sìn kí ni yóò mọ̀ jẹun náà ni pé ẹ rí pé diagonal mi lélẹ́yìí so ti mi bá ṣùgbọ́n tó wà nísàlẹ̀ diagonal yẹn òdo ní gbogbo wọn ẹ mọ̀ dára yín láàmú fa determinant yóò mọ̀ jẹ́ 5 times 3 times 7 mo bẹ̀ gbọ́ àlàyé yẹn yìí a dẹ̀ tún ṣàlàyé invariance property náà tó wáyé pé ẹ bá ń ro ìlọ́po kólọ́mù kan mọ́ kólọ́mù mìíràn nǹkan kan náà lámọ̀ get inú ta tún ṣàlàyé òun náà ni pé kí ni o ẹ̀rí determinant matrix kan
yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o determinant transpose matrix yẹn tẹ́ bá gbàgbé transpose náà ní pé ká ẹ mọ jàrọ ró pẹ̀lú column á ṣe tá bá débi matrix wọn náà ní pé ká pé bá ní a11 a12 a21 a22 so tí ẹ bá tó bá yẹ pé òun ní a mi mo mọ̀ pé transpose mi ọmọ jẹ́ kí ni o ń ké mọ jàrọ ró pẹ̀lú column yóò jẹ́ a11 a21 a12 a22 mo bẹ gbára yẹn yìí báyìí so ajá sí pé determinant a bí báyìí náà yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o determinant transpose rẹ̀ yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o determinant transpose rẹ̀ bí agbára yìí yẹ yékéyéké so kẹfì lè mọ̀ pé tòótọ́ ni ẹ wo irú àpẹẹrẹ báyìí o agbẹmọ nírú nǹkan báyìí 1 2 àbí tí wọn gbé 1 0 0 4 5 2 1 1 8 so tí kágbé ilé náà jẹ́ 0 ṣe pé matrix tó diagonal ni àwọn tó wà lókè rẹ̀ jẹ́ 0 ajá sí pé determinant ilé ọmọ jẹ́ 40 so tí bá kágbé lè jẹ́ a ṣe pé transpose rẹ̀ bákan náà kí ni ọmọ jẹ́ 1 4 1 àbí 0 5 1 àbí 0 0 8 mo bẹ gbálà yẹn yé báwọn pé tí bá tún yọ eléyìí náà ní ìsìn mo tún ní kí ni mo tún ti ní triangular matrix mi so òun náà máa jẹ́ 1 times 5 times 8 tí ó mọ dọ́gba pẹ̀lú kíni o tí ó mọ dọ́gba pẹ̀lú 40 ẹ̀rí òfin mìíràn tá a fẹ́ kọ́ náà ní kíni o à ń pè ní kíni òfin ìyípo switching property tó bá jẹ́ pé bá lọ ṣe pàṣípààrọ̀ ró méjì tàbí kólọ́mù méjì tẹ́ ṣe pàṣípààrọ̀ wọn nǹkan kan náà ni wọ́n mọ̀ fún yín òṣùn pé gbọ́dọ̀ fi negative sí síta rẹ̀ ní tí mo ń gbìyànjú láti sọ lélẹ̀ ká pé mo ní matrix kan ní ìsìn a11 a12 a21 a22 ẹjẹ ń jẹ́ ó pé 3 by 3 a13 a23 a31 a32 a33 ìyìn tó bá lè mú mi jàrọ ró méjì níbí báyìí pé tẹ́ bá ṣàkíyèsí nìsín mo ní column 1 bí báyìí column 2 column 3 tí n bá lọ ṣe pàṣípààrọ̀ ro column 1 àti column 3 ṣe pé yóò mọ̀ fún mi ní kí ni nǹkan báyìí o a31 a32 a33 àbí a11 a12 a13 a21 a22 a23 tí n bá fẹ́ káwọn méjèèjì kí wọ́n dọ́gba báyìí nìsín mo gbọ́dọ̀ mọ̀ ṣe kí ni o mo gbọ́dọ̀ mọ̀ multiply rẹ̀ pẹ̀lú minus tó ń gbìyànjú láti sọ bíbẹ̀ yẹn ni so mo gbọ́dọ̀ máa multiply rẹ̀ pẹ̀lú minus ṣùgbọ́n tó bá yẹ pé matrix ni mo lè ṣàyípo wọn láì jẹ́ pé wàhálà ó ṣẹlẹ̀ ṣùgbọ́n determinant tí n bá fi lè ṣàyípo ró méjì àbí column méjì papọ̀ báyẹn kí ni màá máa ní o màá máa ní minus ẹlẹ́ẹ̀kejì màá máa ní tí ó mọ̀ fún mi ní minus ẹlẹ́ẹ̀kejì mo bí agbára èèyàn yìí báyẹn wá rí nínú àwọn òfin ìpààrà tá a mọ̀ sí repetition property kí ni repetition property òun náà ni tó ẹgbẹ́ bá kíyèsí kólọ́ọ̀mù kan àbí kólọ́ọ̀mù kan tó wá jẹ́ pé kankan náà ló ní sí kí ni o kólọ́ọ̀mù mìíràn ẹ mọ́ dára yín láàmú jàre 0 ní ẹ mọ̀ get gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí wọ́n ní 1 2 3 1 2 3 so ti yé bá wọn á ní 4 5 6 ẹ mọ́ dára yín láàmú fa 0 lélẹ́yìn ọmọ jẹ́ o torí kí ni o oró eléyìí wọ́n ṣe kí ni o wọ́n dọ́gba papọ̀ mọ́ra wọn sọ̀rọ̀ yẹn ṣe kí ni o wọ́n dọ́gba papọ̀ mọ́ra wọn tẹ́ bá ṣe èméjì òun náà ní ẹgbẹ́ tẹ́lẹ̀ bá jẹ́ plus minus plus yóò jẹ́ +1 tẹ́ bá mú minus rẹ̀ 2 3 5 6 -2 tẹ́ mú minus eléyìí náà so yóò jẹ́ kí ni o 1 3 4 6 then +3 tẹ́ mú minus rẹ̀ yóò jẹ́ 1 2 4 5 so kí lélẹ́ ọmọ fún wa yóò jẹ́ 12 -15 àbí -2 6 -12 5 -8 ẹgbẹ́lẹ́ ọmọ jẹ́ -3 mo bọ́ yé mi bá so eléyìí jẹ́ -6 plus ṣàgbé eléyìí +12 àbí eléyìí dẹ̀ sì jẹ́ kí ni o -3 àbí -3 times 3 yóò jẹ́ -9 ẹ̀rí pé yóò mọ̀ fún wa ní kí ni 0 so náà ní pé tó wáyé ẹgbẹ́ bá ní kólọ́ọ̀mù kan náà tí kólọ́ọ̀mù méjì tí wọ́n bá jọ kánkó nọ́mbà kan náà ẹ mọ́ dàá láàmú 0 láàmú ṣe kí ni o 0 láàmú ni o ẹ̀ tí wàá rófin mi
all zero property ẹ wá rí all zero property yìí o òun náà ni pé tó bá jẹ́ pé n bá ṣàkíyèsí row kan àbí kólọ́mù kan tí gbogbo àwọn element tó wá wà ń bẹ̀ bá jódo kẹ́ mọ́ dára mi láàmú zero náà ni determinant yẹn ó jẹ́ gẹ́gẹ́ bí àpèjúwe ní sì tí bá ní 0 0 1 2 0 ní fa tàbí mo nírú nǹkan báyìí 1 0 0 1 2 0 ni ó mọ̀ jẹ́ torí gbogbo tẹ́ bá ṣàkíyèsí gbogbo row bí báyìí 0 ló jẹ́ o gbogbo kólọ́mù báyìí náà 0 ló jẹ́ òun náà là ń pè ní kíni zero property gbogbo àwọn kíni lẹ gbọ́dọ̀ sí kíni o lẹ gbọ́dọ̀ mọ̀ fi ṣàkíyèsí gbogbo àwọn láì fi mọ̀ ṣàkíyèsí ọ̀yà ẹja máa fi ká fi wọn ṣiṣẹ́ kí a tó lọ ẹ wo àpẹẹrẹ aláwọ̀kọ́ tọ́jọ́ gbọ́n mú wa ibi tẹ́ ti mọ àǹfààní àwọn òfin tọ́dọ̀ mọ nìyẹn mo ní 427 429 369 371 ẹgbẹ́lẹ́ yìí ó lè nira nítòótọ́ mo lè wá ṣùgbọ́n àwọn nọ́mbà kàbàtà òun ló ṣe kíni o òun ló wà ń bẹ̀ ṣe àgbẹ̀ tí bá fẹ́ wá ní sísẹ́ mo sọ pé 427 times 371 minus 369 times 429 ìsì ó ń ṣírò dẹ́ gbọ́dọ̀ mọ wá tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run tó ti bá ajá sí pé mo lè lo àwọn òfin fún ọ inú òfin tí mo lè lò fún ta ó lè sọ òfin kan tí mo lè lò fún nìsí ṣe àgbẹ̀ mo lè sọ pé léyìí kí mo yọ kólọ́mù aláwọ̀kọ́ kó nu ẹlẹ́ẹ̀kejì ṣe ẹ̀pá àti mọ̀ pé nǹkan kan náà ni ó mọ̀ fún wa so ti bá àti mọ̀ pé nǹkan kan náà ni ó mọ̀ fún wa so ajá sí pé léyìí nìsí mo lè sọ pé yọmọ jẹ́ kankan náà pẹ̀lú kí n ti bá ní 427 369 tẹ́ mo tún lè sọ pé kí ni o 429 minus 427 mò ń yọ invariance property ni ọ̀nà pé tí ì máa ń yọ kólọ́mù kan tàbí lọ́pọ̀ kólọ́mù kan kúrò nù mìíràn nǹkan kan náà ni ó mọ̀ fún mi so ti 371 minus 369 kí lè yọ máa fún mi yọ máa jẹ́ 427 369 kí ni 429 minus 427 ẹ rí pé 2 ni o so ti bá so 371 minus 369 ẹ rí pé 2 lòun náà mo bá agbálá yẹn yé ṣe pé nínú òfin tá a mọ̀ náà ni pé mo tún lè tún òfin yìí lò fa ṣe pé mo tún lè tún òfin yìí lò òun náà ni pé mo tún lè yọ kólọ́mù yẹn kúrò nù ara wọn bákan náà ẹ̀wẹ̀ so ti yé bá ṣe pé mo lè yọ kólọ́mù yẹn kúrò nù ara wọn bákan náà òun náà ni pé mo lè sọ pé kélé ọmọ jẹ́ 427 minus 369 2 minus 2 àbí 369 2 ẹgbẹ́ yọmọ fún mi kí ni 427 minus 369 yóò jẹ́ 58 0 àbí 369 2 so ti bá ẹ̀dẹ̀mọ́ dára yín láàmú tẹ̀ bá ṣàkíyèsí rẹ̀ ẹgbẹ́ diagonal ni gbogbo àwọn element tó wà ń bí yẹn jẹ́ diagonal so ti bá ajá sí pé product yẹn méjèèjì nìkan ni mo jẹ́ ilé wọn jẹ́ kí ni 58 times 2 pẹ̀lú òfin kí ni òfin triangular property tàbí tẹ̀ bá tẹ̀ bẹ́ẹ̀ ìgbó ti rọrùn 58 times 2 minus 369 times 0 0 so kí dẹ̀ ni 58 times 2 yìí ọmọ fún yín ní 116 ẹgbọ́ ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ ni ọ̀yà táwọn lè ṣàlàyé lè 1 2 2 so tó rẹ̀ lè mọ ẹ̀rí inú àwọn òwe mi tẹ́kàn ogun wọn ní nǹkan kan dọ́gba pẹ̀lú nǹkan kan òfin náà ni wọ́n ṣe kí ni òfin ni wọ́n lo 4 3 5 4 2 7 olùbójú wa bá ọ̀yà táwọn lè ṣàlàyé tá lò táwọn lè lo sọ òfin tó yẹ pé a lè lò fún báyìí so òun náà ni pé mo lè ṣe kí ni o ẹ jẹ́ kọ́kọ́ wò pé tí n bá yọ column 2 tàbí kí n sọ pé column 2 minus column 3 kápá ní column 2 minus column 3 so tí mo sáfẹ́ ṣe ni pé tí n fi mọ ṣe kí ni o tí n fi mọ ní òdo so tí ká pé mo fẹ́ mọ ní òdo ẹ̀wọ̀ eléyìí ní ṣe 1 2 2 mo á ní column 2 minus column 3 tàbí tí màá fẹ́ dára mi láàmú ẹ̀wọ̀ eléyìí ní ṣe pé mo ní 1 2 2 4 3 5 4 2 7 àbí ká pé mo yọ kò pín dandan ká lọ́nà tó jọ̀gbọ́n gbà ṣe pé mo lè sọ pé kílè jẹ́ 4 minus 4 3 minus 2 5 minus 7 àbí kílè dẹ̀ sì jẹ́ kí ni 4 2 7 ẹgbẹ́ màmá ní kí ni 1 2 2 0 1 minus 2 4 2 7 mo bí agbálàyé yẹn yé yékéyéké mo bí agbọ́ àlàyé yẹn yékéyéké ọ̀yà bákan náà wẹ̀ mo lè ṣe pé mo lè yọ eléyìí náà kúrò ní ara wọn pé 1 minus 0 2 minus 1
2 minus 2 kó fi fún mi lódo ṣùgbọ́n ilé ọjẹ́ 0 1 minus 2 4 2 7 kí lẹ tún ṣàkíyèsí ilé ọjẹ́ kí ni 1 2 0 àbí 0 1 minus 2 4 2 7 èwo lẹ lérò pé mo tún lè ṣe kí ni mo tún lè yọ kó nu ara wọn òun náà ni pé ṣe ẹgbẹ́ ní orí bíbá yìí náà ní ìsìn tó wáyé pé mo fẹ́ kí eléyìí gan ojú odò ṣe pé mo lè ní tí bá ta multiply 4 pẹ̀lú row 1 ká pé bá ní 4 row 1 minus row 3 báyìí ṣe pé òun mọ̀ jẹ́ kí ni ó mọ̀ fún mi 4 row 1 minus row 3 yóò jẹ́ 4 times 1 4 minus 4 yóò jẹ́ 0 àbí 4 times 2 8 àbí no ẹ jẹ́ n lò fún row ẹlẹ́ẹ̀kẹta mo fẹ́ fi rí diagonal matrix ni 0 1 minus 2 ọ̀yà ẹ jẹ́ sọ pé 4 àbí ká sọ pé r3 minus 4 r1 yóò jẹ́ 4 times kí ni 4 ṣe pé tẹ́lẹ̀ ìbá multiply pẹ̀lú 4 ní ìsìn ilé ọmọ jẹ́ 0 àbí 2 minus 8 minus 6 7 minus 0 yóò jẹ́ 7 kódà mo tún lè ṣe kí ni mo tún lè tún wọ́n náà kẹfì sọ ilé ìdòdó sẹ́mọ̀ dí tí mo fẹ́ fi sọ ìdòdó sẹ́mọ̀ pé tẹ́lẹ̀ náà bá ti jẹ́ 0 so tí yé bá wọn mo lè mọ multiply àwọn diagonal matrix yẹn papọ̀ ọgbọ́n tẹ́ mọ ṣe kí ni ọgbọ́n tẹ́ mọ dànù ọ̀yà eléyìí náà ń sìn òun náà ni pé mo lè multiply eléyìí pẹ̀lú 3 kí n máa ro àwọn méjèèjì papọ̀ so pẹ̀lú invariance property ajá sí pé ok ó lè mọ iṣẹ́ báwọn ẹjá lo òfin méjèèjì ẹjá multiply eléyìí pẹ̀lú 6 bí ẹ pé lè mọ fẹ́ rí nílẹ̀ so tí wà kí n máa ro wọn papọ̀ ajá sí pé lè ọjẹ́ 1 2 0 6 times 0 0 0 plus 0 0 6 times 1 6 minus 6 plus minus 6 yóò mọ fún mi ní kí ni o no 1 minus 2 then eléyìí náà jẹ́ 0 àbí mo ń há di méjèèjì papọ̀ ẹ jẹ́ n kò fún tí mo ń lo 6 row 2 plus row 3 wọ́n ní ọmọ fún wa ní kólọ́mù kẹta yìí ọ̀yà 6 times 1 6 minus 6 yóò jẹ́ 0 6 times minus 2 minus 12 minus 12 plus 7 kí ló fún wa minus 12 plus 7 minus 5 ẹ rí i pé ó ti fún wa ní diagonal matrix triangular matrix torí tí n bá kó diagonal ń pa wọn in tó wà lẹ́yìn rẹ̀ nísàlẹ̀ rẹ̀ kí ni wọ́n so ó ń fún wa ní 0 0 0 0 ẹ pé tẹ́ bá multiply wọn pa ilé ọmọ fún wa ní kí ni minus 5 so minus 5 òun náà ni ìsìn yóò jẹ́ tó bá yẹ pé àti ṣe àṣìṣe kankan níbì kan so tó bá yẹ pé àti ṣàṣìṣe kankan níbì kankan ẹ lè tún àwọn kíní ẹ wò ẹ rí i pé nǹkan kan náà láṣẹ kíní o ẹ rí i pé nǹkan kan náà lá get ó àti ṣàṣìṣe kan bíbá ẹsẹ̀ rí plus lọ yẹ kí lè jẹun so ti yẹn ṣe pé 1 minus 0 2 minus 1 2 minus minus 2 yóò jẹ plus ilé yóò jẹ 4 ẹ mọ́ bínú then 4 times 1 gbà mo ní r3 minus 4 r1 r3 ilé yóò kọ́kọ́ jẹ 4 náà bí r3 minus 4 r1 so ti yẹn yóò máa jẹ 4 0 2 minus 6 ilé yóò jẹ 7 minus 16 kí dẹ̀ ni 7 minus 16 minus 9 so ti yé báwọn wọ́n ṣe á lè lo òfin ilé yóò jẹ 1 4 ó sì wà mí báyìí 0 1 minus 2 wọ́n á multiply rẹ̀ pẹ̀lú 6 6 minus 12 minus 12 minus 9 kí ni minus 12 minus 21 so minus 21 ẹ rí i pé a ti gẹ́tì ntí ọ̀jọ̀gbọ́n náà ṣe kí ni o minus 12 minus ben minus 21 so minus 21 náà ló jẹ́ minus 21 so ẹ tún àwọn ìṣòro ohun wò ẹ rí i pé nǹkan kan náà la ṣe kí ni òun náà la get ẹ jẹ́ mú èyí tó nira wò mo fẹ́ kẹ́ tún ìyẹn ṣe ẹ̀yin náà yẹ̀wò ní àárín ara yín báyà ti ṣe mistake gbà tá à ń rò pàpà bá ń yọ wọn kùnú ara wọn ẹ wò eléyìí mo ní x 5 3
rí pé léyìí x ni wọ́n lè fún wa báwọn náà 5s plus 1 1 minus 3 minus 4s minus 2 is equal to 0. So ti bá eléyìí ò lè rárá ṣe pé tí bá fẹ́ ṣe léyìí mo lè ro kí ni o mo lè ro 2 àti ro 3 papọ̀. So ti bá mo lè ro 2 àti ro 3 kí n ro wọ́n mọ́ ro 1 ní tí mo sọ lè eléyìí ó máa jẹ́ s tí bá lo inference property plus 5 minus 3 bẹ́ẹ̀ ni mo lè ṣe bẹ́ẹ̀ náà 5 plus s plus 1 minus 4 bẹ́ẹ̀ ni 3 plus 1 plus s minus 2 káwọn yòókù dẹ̀ ṣì wà bọ́n ṣe wà 5 s plus 1 1 minus 3 minus 4 s minus 2 is equal to 0. Ẹ pé kí lélẹ́yìí ó fún wa s plus 2 àbí eléyìí ó jẹ́ kí ni o 5 plus 1 6 minus 1 náà jẹ́ s plus 2 so 4 minus 2 alone náà jẹ́ s plus 2 mo bẹ̀ gbọ́ yí bá wọn so 5s plus 1 1 minus 3 minus 4 s minus 2 is equal to 0. Ẹ pé kí la ní tó common s plus 2 common mo lè gbé jáde àbí pẹ̀lú kí ni pẹ̀lú scalar property so tí n bá gbé jáde lé okùn 1 1 1 5s plus 1 1 àbí minus 3 minus 4 s minus 2 is equal to 0. Yeah, ta ló tún lè ṣàkíyèsí tí mo lè lò lẹ́yìn ìgbà tí mo ti mú common factor yẹn jáde lẹ́yìn ìgbà tí mo ti mú common factor yẹn jáde ẹgbẹ́ tí n bá yọ column 1 kúrò ní column 2 so tí bá yọ column 1 kúrò ní column 2 then tí bá tún yọ kúrò ní column 3 náà ní tí mo sọ ẹgbẹ́ mo tún lè sọ pé ẹgbẹ́ mo tún lè sọ pé ẹ má gbàgbé a ní s plus 2 níta ọ̀nà ni pé kásá wọ ọ̀nà tó fi jẹ́ pé kí ní ó ṣe é ṣe tàbí tí n bá fẹ́ dára mí láàmú bí báyìí ẹ̀wọ̀ eléyìí nìsín s plus 2 ó ti wà níta àbí s plus 2 ti wà níta kápẹ́ bá ro méjèèjì papọ̀ ṣe pé 5 minus 3 tí wọ́n ń yọ ṣe pé 5 minus 3 ó fún mi ní kíni o yóò fún mi ní 1 so 5 minus 3 5 minus 3 ó fún mi ní 2 àbí so 2 minus 1 ṣe pé 1 column 1 àbí column 1 column 2 ni column 3 ni tí n bá yọ column 1 mi kúrò ní column 2 ṣe pé column 1 kúrò ní column 2 then tí mo tún yọ kúrò ní column 3 column 1 1 minus 5 ẹ̀yà pé 1 minus 5 minus 3 1 minus x minus 1 pé yóò máa jẹ́ 1 minus s minus 1 plus 4 so yé báwọn 1 minus 1 minus x plus 2 so tí mo lè kọ́ eléyìí bó ṣe wà tó bá dẹ̀ wù mo lè yọ wọn kúrò nínú ara wọn náà ṣe pé mo lè yọ dàdàngọ́mì kúrò nínú ara wọn yóò jẹ́ 5 minus 3 àbí s plus 1 minus 4 no plus 4 then 1 minus s plus 2 so tí yé báwọn ẹ̀jẹ̀ ń fi lé ilẹ̀ minus 3 minus 4 s minus 2 ẹ pé kí ni ọmọ fún mi ẹ má gbàgbé a ní s plus 2 níta 1 minus 5 minus 4 minus 4 minus 3 kí ló fún mi báwọn minus 4 minus 3 eléyìí jẹ́ minus 7 so tí yé so 1 minus 1 0 eléyìí ọmọ jẹ́ kí ni o minus s plus 4 eléyìí náà jẹ́ 0 àbí minus s plus 2 eléyìí ó dẹ̀ sì jẹ́ 2 àbí kò lè bá intern ṣe kò lè bá làákàyè mú báwọn ẹ jẹ́ ṣe báyìí ẹ jẹ́ àgbé olùgbà ọ̀nà ọ̀rọ̀ kíní kan so kí n bá ní s plus 2 gẹ́gẹ́ bí àpèjúwe padà ṣe pé tí n bá multiply eléyìí pẹ̀lú 5 tí wọ́n á yọ kúrò nínú ara wọn ilé ọmọ jẹ́ 5
minus 5 ká pé mo ní 1 1 1 àbí so 5 minus 5 eléyìí ó jẹ́ 0 eléyìí ó jẹ́ 5 minus x minus 1 so yẹn then eléyìí náà ó jẹ́ 5 minus 1 yóò máa jẹ́ 4 báwọn so 5 minus 1 yóò máa jẹ́ 4 ó yá eléyìí gan náà mo lè yọ wọ́n kò nu ara wọn ṣe pé mo lè tún multiply eléyìí náà pẹ̀lú 3 tí màá rò wọn papọ̀ 3 times 1 3 minus 3 0 3 times 1 3 minus 4 no 3 times 1 3 3 minus 4 minus 1 àbí 3 times 1 3 minus s wọ́n máa rò wọn papọ̀ ni plus s minus 2 is equal to 0 ó yá ẹja wa ọgbọ́n tí dada ń gọ́mí inú fi jẹ́ 0 ṣe pé tẹ́lẹ̀ bá ti jẹ́ 0 ní ìsìn ẹjẹ́ ń ṣe lọ sí s plus 2 àbí 1 1 1 1 0 5 minus 1 that's 4 minus x so ti 4 0 minus 1 so 5 plus x is equal to 0 ó yá ṣe pé tí bá ti wá kí arákùnrin yìí kó jòdò so tí wà so tí arákùnrin yìí tó bá ti lè jòdò màá lè rọ́nà lọ màá lè fi multiply ara wọn papọ̀ kí ni màá rò papọ̀ méléyìí tí ó fi fún eléyìí lódò kí ni màá rò papọ̀ mọ́ 4 minus x 4 minus x minus 1 is equal to 0 so tí so eléyìí ọmọ jẹ́ kí ni o 3 minus s minus 3 s mi ọmọ jẹ́ 3 so s mi ọmọ jẹ́ kí ni o s mi ọmọ jẹ́ 3 ajá sí pé lẹ́yìn ní ìsìn tàbí ẹ jẹ́ ká ṣe báyìí so 1 minus 1 s plus 2 1 minus 0 1 1 minus àbí 1 plus 0 1 1 plus minus 1 0 ilé ọmọ jẹ́ 6 plus x àbí 0 4 minus x 4 0 minus 1 5 plus x minus 1 5 plus x so t is equal to 0 yeah so mo fẹ́ ká sí sílẹ̀ sí ni ọ̀rọ̀ ó yá kí la tún lè lò tí àwọn kíní ó fi ṣe kíní tí wọ́n fi lọ so táwọn kíní ó fi lọ so tàbí ẹgbẹ́ tàbá fẹ́ dára láàmú bíbá ẹ̀ ẹgbẹ́ tí bá fẹ́ ṣe mọ̀kàn lè mọ́ bùkátà láti má mele s plus 2 so tí ilé ó jẹ́ 4 minus s 4 minus 1 5 plus x then plus 6 plus s so ilé ọmọ jẹ́ kí ni times 0 so tí wọ́n ẹgbẹ́ lẹ́yìn ní ìsìnmọ́mọ́rò àti kólọ́mọ ilé ọmọ jẹ́ 0 gbogbo ilé ọmọ jẹ́ 0 bá is equal to 0 àwọn á ní kí ni s plus 2 4 minus s 5 plus x àbí plus 4 so plus 4 is equal to 0 ṣẹ̀gbẹ́ ilé ó jẹ́ s plus 2 so yóò jẹ́ s plus 2 ó yá tàbá expand ilé yóò jẹ́ 20 plus 4s minus 5s minus x squared plus 4 is equal to 0 bó ti yá wa so plus 4 is equal to 0 bákan náà mo lè ṣe kí ni o mo tún lè ní x plus 2 àbí ilé ó jẹ́ 20 minus s minus x squared plus 4 so ti yé wa ṣe pé tí n bá open bracket ilé yóò jẹ́ kí ni 20x
minus x squared minus s raised to power 3 plus 40 plus 2x minus 2s cubed plus 4 is equal to 0. So tí yé bá so ẹ rí pé eléyìí àti eléyìí 20x plus 2x yóò jẹ́ 22x 22x plus 3s cubed àbí plus 44 is equal to 0. So tí yé bá so ẹ rí pé a lè ṣe kí ni a lè solve ẹ̀ lọ sí síwájú sí báyìí a lè solve ẹ̀ lọ síwájú sí tàbí tẹ́ bá fẹ́ dá yín láàmú ìgbà tẹ́ ti dé ibi báyìí so irú bí báyìí kódà a lè tẹ̀síwájú láti rí rẹ̀ torí mo mọ̀ pé lè jẹ́ 1 1 so tẹ́ bá gbé s plus 2 jáde níbí báyìí so eléyìí ọmọ jẹ́ kí ni o s plus 1 1 minus 4 s minus 2 bẹ́ẹ̀ tí yóò padà pẹ́ náà so tí báyìí so ẹ lo cubic kí ló kọ ẹ̀fọ́ sẹ́yìn pé mo lè tún eléyìí rearrange minus 3s cube plus 22x àbí plus 44 is equal to 0 tó bá yẹ pé àṣàṣìṣe níbo ni square wà okay square lélẹ́yìí minus x squared minus x squared 3s cubed minus x squared àbí plus 22s plus 44 so tí yé bá so ẹ ṣe kẹ wá cx yẹn tàbí kẹ wá ọ̀nà míì tẹ́ lérò pé a lè lò ẹ lè tún àwọn iṣẹ́ yẹn kẹ lè tún yẹ̀ wò so ẹ lè tún àwọn iṣẹ́ yẹn kẹ tún yẹ̀ wò so tí yé bá so ẹ̀pọ̀ náà míì rìn pé lẹ́yìn tẹ́ bá ti factor kí ni ẹ jáde s plus 2 ta ní bíbá ilẹ̀ kan ní 1 1 1 5s plus 1 so tí yé bá 1 minus 3 minus 4s minus 2 is equal to 0 so tí yé ọ̀jọ̀gbọ́n tá bá mú column 1 from column 2 lẹ́yìn náà fún láti column 3 náà ẹ ti rí ni wọ́n fi ní s plus 2 so tí yé 1 0 0 5 s minus 4 minus 4 minus 3 minus 1 s plus 1 so tí yé bá then is equal to 0 so láti bẹ̀ lọ ṣe ń pé irú target lẹ́ẹ̀kan bí báyìí gbogbo àwọn eléyìí ó jẹ́ 0 ní tí màmá ní ní s plus 2 s minus 4 minus 4 minus 1 s plus 1 so ẹ dẹ̀ ṣe kí ni ẹ sì yẹn náà síwájú sí mi lérò pé cubic ni ó fún yín ẹ gbìyànjú láti tún ṣe tẹ́ bá tún kódà ẹ bá tún eléyìí náà ṣe láti bí báyìí mi lérò pé ó yẹ kó fún wa ní kíni o mi lérò pé ó yẹ kó fún wa ní cubic mi lérò pé ó yẹ kó fún wa ní cubic so mi lérò pé ó yẹ kó fún wa ní cubic tàbí tí n bá tiẹ̀ fẹ́ dára mi láàmú láti mọ expand mọ́ bí báyìí kí n ṣe eléyìí fa ṣe ìpínlẹ̀ ẹ má bínú ibi tí a ti ṣàṣìṣe ni àṣàṣìṣe mi báyìí àbùkátà láti lọ eléyìí ọjọ́ wà papọ̀ pẹ̀lú wọn so eléyìí ó jẹ́ kí ni 20 plus x square so s plus 2 so n tẹ́ eléyìí bá jẹ́ 20 minus x 20 plus 4s minus s minus x squared plus 4 ó gbọ́dọ̀ tẹ̀lé is equal to 0 so yóò jẹ́ s plus 2 24 minus s minus s square is equal to 0 so ajásí pé x mi lè jẹ́ kí ni ẹ mọ́ bínú ìmọ̀ ṣàṣì s mi lè jẹ́ 2 tàbí 24 minus s square lè jẹ́ 2 so ajásí pé s lè jẹ́ minus 2 tàbí kẹ́ resolve eléyìí quadratically so torí pé ọjọ́ ti lọ púpọ̀ so bí báyìí ni a ti mọ̀ dúró kí ni ìta ṣe lónìí wọn náà ni pé mo ṣàlàyé pé tá bá ní equation a lè ní unique solution fún a lè ní many solution a dẹ̀ sì lè mọ́ ní solution rárá láti bẹ̀ náà a lè ní consistency ó dẹ̀ sì lè mọ́ wà consistent so no solution nìkan ni ò ní mọ́ wà consistent ṣe àìpé nínú ọ̀nà tó yé wa yéké náà ni pé kí ni o ká pé mo bá ní equation mẹ́ta pẹ̀lú unknowns méjì tí mo bá lọ wá tí mo jẹ equation 2 àti 3 papọ̀ in tó fún mi lésìn kí n fi sí ní equation 1 tó bá jẹ́ pé wọ́n jọ dọ́gba papọ̀ máa yẹn pé màmá lọ wà consistent
òun náà ni pé kí ni o tẹ́ bá fẹ́ wá consistency tẹ́ ṣe fẹ́ wọn dára yín láàmú kẹ́ mọ wá àwọn determinant àwọn constant term yẹn kẹ́ mọ wá àwọn determinant àwọn constant term yẹn so nǹkan aláwọ̀kọ́ tá a ṣe nínú àwọn àǹfààní eléyìí tá a tún jẹ lónìí òun náà ni pé kí ni o àwọn òfin oríṣiríṣi eléyìí tó dìmọ̀ mọ́ property lára wọn òun náà ni pé tó bá yẹ pé n bá ní kí ni o tí n bá ní triangular matrix mi gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní determinant irú nǹkan báyìí BC0 GHI pé tẹ́ bá ṣàkíyèsí àwọn element tó wà lókè diagonal yẹn 0 ní gbogbo wọn kẹ́ má dá yín láàmú in tí determinant ilé ọmọ jẹ́ náà ni pé tẹ́ máa multiply element tó wà diagonal yẹn papọ̀ nínú tá a tún ṣe òun náà ni pé kí ni o tó bá jẹ́ pé ẹ bá ń ro tàbí ẹ bá ń yọ kólọ́mù kan kó nu kólọ́mù ẹlẹ́ẹ̀kejì nǹkan kan náà ni wọ́n mọ̀ fún wa nínú tá a tún ṣàǹfààní òun náà ni pé tẹ́ bá ń járọ kólọ́mù méjì àbírò méjì papọ̀ yóò mọ jẹ́ negative determinant yẹn so ti yé máa a sọ fún wa pé kí ni o determinant yóò mọ dọ́gba pẹ̀lú determinant transpose matrix yẹn náà bákan náà so torí pé ọjọ́ ti lọ púpọ̀ bíbá yìí ni a ti mọ̀ dé ológo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ilé ìtọ́kàn tó ṣe ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún so mo dúpẹ́ pọ̀ fún àwọn tí a darapọ̀ mọ́ wa mímọ́ tàbá rẹni tó ní ìbéèrè kan àbí ìbéèrè mìíràn láàrin ìṣẹ́jú tó kù yìí ìbéèrè so ìgbà tí ò sí ìbéèrè mọ́ a mọ̀ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà.